ìbẹ́lẹ́dùmarè bá kọ́dá ọba ńlá tó ní mọ́ bẹ òkè ńlá ní ọlọ́run májẹ̀mú. mo tún dé wájú kó tàgbà àfọ́kùgbò tí ń dùn kanra ti kanra mo tún gorí àgbágbé. ọba ńlá ni ó ọlọ́run májẹ̀mú ọba tí gbogbo ayé bọ tí ò lè bọ tán ọba ńlá tó tàn mọ́lẹ̀ káàkiri gbogbo ńlá yé káfàtà. Mrs. Temilade o òrékè lẹ́wà adúmáradán happy birthday to you ìgbà ọdún kan ni àṣeyíṣẹ́ mi àṣeyíṣàmọ́dún. ẹ bá ń kórèké lẹ́wà adúmáradán o Mrs. Pẹ̀lúmi láàrin gbogbo ẹyẹ ṣe bọ́ọ̀kì náà ń bàbá wọn láàrin gbogbo omidan ẹ̀yin gẹ́gẹ́ lọ́lọ́run sí kíni ló dá lẹ́rẹ̀ obìnrin. ìfẹ́ o àtọ́lá ọlọ́run kò ní bàjẹ́ láyé yín o. òrékè lẹ́wà arábìnrin ẹwà yín ò ní bàjẹ́ ẹwà ẹ̀ríkẹ́ ẹ wo irú ẹ̀rín báyìí sọ wọ́n láwùjọ lọ́lá Elédùà ẹwà yín ò ní dìbàjẹ́. ìmọ̀ tún ìmọ̀jọ ìmọ̀ ẹni mi kan kì í jọ dalẹ́ o. gbogbo ẹ̀ ń bá pẹ́rí yín níbi ní àforí ara wọn kó o. ẹ wá gbọ́ o ẹ ní mọ̀ ìyá bẹ́ẹ̀ lẹ ní mọ̀ọ́sì ọmọ aráyé ò ní fẹ́ gbá fún lóúnjẹ. wọ́n ní àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà iwájú báyìí náà lẹ́ẹ̀mọ́ lọ jàre. Mrs. Temilade o happy birthday to you àṣeyíṣẹ́ mi àṣeyíṣàmọ́dún ló l'Elédùà. The great man Mr. Ọládìméjì náà ló sọ pé Ọ̀yọ́ nílé o. ṣé bẹ́ẹ̀ náà lọ́mọ Ọ̀yọ́ o. Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ mádẹ ọmọ Àtìbà ọmọ òkólówó pé kó tó gbowó ó kọ́wọ́ fà pé kó fọ̀fà á lẹ̀ àṣé kó lè bá a dìjà àṣé kó lè bá a dá pọn ni kọ́mọ bá Ládéyẹrí lè rí nǹkan ṣe jẹ́. ṣé bẹ́ẹ̀ náà lọ́mọ ládé ládé Aláàfin ò ládé adé aládìkún ládìfá láàfin. ṣé bẹ́ẹ̀ náà lọ́mọ Ọ̀yọ́ ládé wà àkórádé débí ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò sì bàbá ẹnìkọ̀ọ̀kan pínísí lọmọ erin tí ń jogún ọlá lérin tí ń fapá láyagi Ọ̀yọ́ lórin kárìn kásánpá Ọ̀yọ́ lórin kárìn kó yẹ̀yàn. síbẹ̀ iná lọmọ Ọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Mrs. Temilade o mi ò porí yín púpọ̀ bẹ́ẹ̀ ni ò porí yín fárùn. wọ́n ní ọdọọdún láàrán rógbó ọdọọdún láàrán àwùsá ọlọ́run òbí lórí gbá àṣeyíṣẹ́ mi àṣeyíṣàmọ́dún ló l'Elédùà. ẹ wá gbọ́ o kiri gbogbo yóò fi léyìn ṣe bùgbé o. nọ́mbà níta ló ń kọrin ewì láti ẹ̀kan jẹ́ oyè ń pọ́ mọ́ ọ̀dọ̀ àgbà ẹkùn ọkọ̀ àyànfẹ́ Elédùmarè.